Ẹ kú dédé ìwòyí o. Orúkọ mi ni Sam Adéọ̀sùn. Òjò àánú òun ló tún dé sí ojú ìwòran yín àti sí etí ìgbọ́ yín. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa wá yìn orúkọ yín lọ́pọ̀lọpọ̀ fún oore ọ̀fẹ́ ọ̀tun ìtẹ́tún fún wa lónìí. Àjúbà yín torí pé ẹ̀yin Ọlọ́run ṣeun, àánú yín dúró láéláé. Àdúpẹ́ o nítorí pé ẹ ń ṣí wa níyè láti mọ̀ sí nínú ọ̀rọ̀ yín. Ẹ sì ń tọ́ wa sọ́nà kí ayé wa kó lè nítumọ̀ nínú ayé. Ògo ni fún orúkọ yín. Lẹ́ẹ̀kan sí a tún tẹ̀síwájú lọ máa bá wa lọ. Jésù Olúwa wa. Àmín. Tọ́ lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ àkọ́tún tí Ọlọ́run fún yín pé àtèmi àtẹ̀yin ká tún jọ kẹ́kọ̀ọ́ nínú Bíbélì. Ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ pé ká kẹ́kọ̀ọ́ pọ̀ nínú Bíbélì torí inú ẹ̀ ni ìyè wà, inú ẹ̀ ni ìtẹ̀síwájú wà, inú ẹ̀ sì ni ọ̀nà àbáyọ wà. Ẹ ó rí ọ̀nà àbáyọ lójoojúmọ́ ní orúkọ Jésù Kristi. A bẹ̀rẹ̀ ẹ̀kọ́ kan ní ọ̀sẹ̀ tó kọjá, false teachers or false prophets. Èyí tí ẹ bá kọ́ múnú méjèèjì, question and answer ni a fi ṣe. Ìkẹ́kọ̀ọ́ yẹn lè yí wa dáadáa. Mo kàn wá kó gbogbo àwọn ìbéèrè tí mo ti ń gbà tàbí tèmi àti àwọn ọmọ Ọlọ́run bá jọ jókòó tá bá jọ ń tàkùrọ̀sọ ohun tó ń jẹ jáde ńbẹ̀ ni mo ń lò láti fi kọ́ wa díẹ̀ nínú àwọn oríṣiríṣi tọ́pẹ̀rẹ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run lónìí àti bẹ́ẹ̀ ṣe lè navigate ayé yín kí ẹ má bàa fẹsẹ̀ kọ nínú ayé. Mo gbàdúrà ẹ ò ní fẹsẹ̀ kọ lórúkọ Jésù. Tẹ́ ẹ bá gbàgbé mo kàn fẹ́ sáré rán wa létí nǹkan tá a ṣiṣẹ́ lórí, kò ju ìbéèrè méjì lọ tá a lè ráàyè ṣiṣẹ́ lé lórí. Àkọ́kọ́ ẹ̀ ni pé ẹnìkan àjọ ń sọ̀rọ̀ wá béèrè pé ó ní kí ló fà á tẹ́nikẹ́ni fi lè yọ̀ǹda ara rẹ̀ pé òun á jẹ́ wòlíì èké tàbí pásítọ̀ àgàmù rárá. Adẹ̀ ìdáhùn kan péré ni owó ni gbogbo ẹ̀ pátá tẹ́ bá fà á lọ tẹ́ bá fà á bọ̀ nítorí owó yìí náà ni, kò sí nǹkan méjì. Ṣẹ́rí ẹ bá gbà mí tẹ́ bá ń gbọ́ testimony ẹnu àwọn pastors wa gbogbo, àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run á tún ra jẹ́ẹ̀tì tuntun. Ẹ ò ní gbọ́ rí pé àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn ọmọ ìjọ wa pẹ̀lú ọ̀rọ̀ tọ́lọ́run fún ìjọ yìí àti raise another millionaire ní àárín wa lẹ́yìn Ọlọ́run dẹ́rọ́kọ́ ní kẹ́ ẹ dárúkọ ẹ̀. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó pé àwọn kan tún ti ní ọ̀nà àbáyọ. Àdúpẹ́ Ọlọ́run fún ìtẹ̀síwájú àwọn ọmọ ìjọ yìí. Lè gbọ́ lẹ́nu wọn irọ́ o. Iye ilé tán kọ́, iye millions tán fún ìyàwó wọn níjọba dé ẹ̀, iye plot tí wọ́n pààkì mọ́tò tí wọ́n ní sí nǹkan tí a máa gbọ́ nìyẹn. Torí owó yìí náà ni náà fi lórí kòkò fi ṣe oríṣi tí ó fẹ́ ṣe. Ẹnìkan béèrè kan lọ́wọ́ mi kí n tó tẹ̀síwájú ní ẹ̀skísà ó ní ṣé ó tiẹ̀ dá kí ìjọ wà kan rí owó jọ kan ní àwọn aláìní wà bí kan tán lọ kó fún àwọn kan níbi kan. Mo ní ó rí pẹ́ lórí àtẹ̀bá kọ sí. Àwọn ìjọ kan máa ń claim pé millionaire ní gbogbo àwọn ọmọ yẹn. Ẹnìkan sọ fún mi ní church wọn millionaire ní gbogbo àwọn tó wà ń bẹ. Oníṣòwò nílò. Mo ní nǹkan tó dẹ̀ fà tó fi sọ bẹ́ẹ̀ ni pé èsì tí mo fún ẹni yẹn ni pé Ọlọ́run ti sọ wípé a máa ní àwọn tálákà láàrin wa. Á dé kòríta kan táwọn kan máa need help láàrin wa. Àárín wa yẹn ló yẹ ká iṣẹ́ lé lórí. Kì í ṣe àwọn tó pé tí wọ́n bá fún wọn lówó yẹn náà tán wọ́n á lọ fi mutí. Tí wọ́n bá fún yẹn lówó yẹn náà tán wọ́n á fi ṣàgbèrè. In fact a rí ìjọ kan tó jẹ́ pé wọ́n kówó jọ, wọ́n ṣe gbogbo ẹ̀jọ́, wọ́n kó fún wọ́n lọ sí òkè ọya, wọ́n lọ kó fún àwọn alákatakítí. Ìgbàgbọ́ wọn ni pé tán bá fa ojú wọn mọ́ra wọ́n lọ kó fún wọn. Owó tán kó fún wọn yẹn òun náà fi rà bọ́n tán fi wá pàdé ẹ̀ lára wọn nínú church. Lórílẹ̀ Nàìjíríà yìí náà ni nígbà tí wọ́n máa jẹ́wọ́ tán mú àwọn méjì kan nínú wọn. So torí pé nǹkan tó fa ìjọ yẹn tó forí kó ni pé ní tí Bíbélì ká sáré wo kankan náà kan tó tẹ̀síwájú. Mo ní it's all about the money. Tẹ́ bá wo Deuteronomy 15 verse 11, Deuteronomy chapter 15 verse 11, Bíbélì sọ̀rọ̀ kan bẹ̀yẹn. Ó ní a kò lè fẹ́ tálákà kù ní ilẹ̀ náà ní ìgbà gbogbo. Ọlọ́run sọ fẹ́ fún àwọn Ísírẹ́lì New Testament mo ti kà yẹn o. Mo pàṣẹ fún yín láti lawọ́ sí àwọn arákùnrin yín, ṣẹ́gbọ́ bẹ́yẹn, sí àwọn tálákà àti sí àwọn aláìní ní ilẹ̀ yín. So in our land is our church. Nǹkan tó tọ́ láti sọ ni àwọn ọmọ Ọlọ́run ni Ọlọ́run bá sọ̀rọ̀ mí báyìí. Ilẹ̀ wọn ló dẹ̀ ń sọ, ọmọ Ísírẹ́lì ló bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. Tá bá padà sí ọ̀rọ̀ tí Jésù sọ ní ìwé Mark chapter 14 verse 7, Mark chapter 14 verse 7, a ó rí pé ọ̀rọ̀ kan náà ni. Ẹ̀rí ó ní nígbà gbogbo ni àwọn tálákà wà ní àárín yín, wọ́n sì ń fẹ́ ìrànlọ́wọ́ yín, ẹ sì lè ṣe oore fún wọn nígbàkúgbà tí ẹ bá fẹ́. That is what the Bible says. Mo interview arákùnrin kan ní èní náà ni láàárọ̀ lóyìn lọ́fíìsì. Mo interview ẹ̀ ní àwọn positions kan, àwọn ọmọ wa kan tó bá iṣẹ́ wọn ti lọ school. So àwa fẹ́ gba àwọn èèyàn ẹ̀rí. Wọ́n interview ẹ̀, ó wá ní editor, film editor, video editor lòun. So ó wá ní but òun bá wọn lọ ṣe iléeṣẹ́ búrẹ́dì ló ti ń ṣe ń sìn. Mo ní how come? Ó ní nǹkan tó wà ní ọpọlọ níbi yìí ó dẹ̀ lọ ṣe iléeṣẹ́ búrẹ́dì, kí ló fà á? Ó ní kọ̀ǹpútà tó ń lò fún iṣẹ́ òun
ó ló ti bàjẹ́ ó bàjẹ́ kìrìsìtẹ́nì ni ẹ́ ó ní bẹ́ẹ̀ ni ṣé òun lọ church ó lóun ti stop òun lọ church mọ́ kí ló dé ó ní máa jẹ́ pé ńgbà tí kọ̀ǹpútà laptop kọ̀ǹpútà báyìí kọ̀ọ̀kan rí help òun nìkan ra mí fóun kọ̀ọ̀kan tiẹ̀ fóun lókùn fi lọ tún ṣe kan jọ ó dẹ̀ jọmọ ìjọ yẹn ó níyẹn mo ní kí ni pásítọ̀ yẹn wá sọ ó lóníkùn kúnlẹ̀ kó gbàdúrà fún so ó dẹ̀ kó wàá rí wàhálà láàánú now ó ní wọn gbà tó gbàdúrà tó ń lọ ní pásítọ̀ kò ń gbé kinní yẹn lọ báyìí sí Ìkẹjà kò ń lọ repair ẹ̀ so that aláàánú bẹ̀ àwábẹ̀ òun san owó bẹ̀ ni ó ní kò sí nǹkan tán ṣe sí ó ní nǹkan bí òun ni ẹ̀rí needs máa wà nínú ìjọ community ní church so nǹkan tí à ń sọ tá à ń tọ́ àti sọ ń bẹ̀ ni pé owó yẹn ló máa mú kéèyàn jẹ́ àgàmú rárá kò ní mind anything kò rántí ìjọba ọ̀run mọ́ kó ṣáà ti kó gbọ́ ọ̀rọ̀ jọ tẹ́ bá gbàgbé a tún béèrè ìbéèrè kan wípé báwo la ṣe lè dá àwọn ẹlẹ́kọ̀ọ́ èké tàbí wòlíì èké mọ̀ how can we identify false teachers or false prophets a dẹ̀ ṣàlàyé nǹkan mẹ́ta examine the fruit of their lives èso ayé wọn báwo ni ewu lifestyle wọn ẹ farabalẹ̀ ewu lifestyle wọn ẹ̀rí wọ́n ní examine the fruit of their teaching ẹ wo èso tí ẹ̀kọ́ wọn ń so àwọn kan tó ń kọ inú bíbélì thou shalt be blessed thou shalt be blessed blessing ò kì í ṣe owó nìkan blessing ò kì í ṣe owó nìkan ọrọ̀ ò kì í ṣe owó nìkan ṣùgbọ́n iye tó wà ní àkáǹtì níbẹ̀ iye mọ́tò tán rà iye ilé tán kọ́ olófà tó fi jẹ́ pé àfikún wa ń dààmú ayé lónìí àwọn ẹ̀kọ́ tí àwọn poison tí àwọn ẹlẹ́kọ̀ọ́ èké ti kọ́ àwọn ènìyàn àwọn ló dẹ̀ pọ̀ jù ẹ̀rí nǹkan tẹ́tà máa tún yẹ̀wò náà ni pé by taking notice of their doctrine ìkéèsí ìlànà wọn ìlànà ẹ̀kọ́ wọn kí ni àwọn ìlànà wọn kí ni nǹkan tí wọ́n jókòó tì gẹ́gẹ́ tán pè níjọ ẹ jẹ́ ká tẹ̀síwájú nínú ìtàkùrọ̀sọ mi pẹ̀lú àwọn ọmọ mi kan ní ìbéèrè tiwa wọ́n ní what are the repercussions of false teaching wọ́n ní kéèyàn máa wà lábẹ́ ẹ̀kọ́ èké léraléra wọ́n ní kí ni àwọn àtúbọ̀tán àwọn ẹlẹ́kọ̀ọ́ èké wọ̀nyí kí ló máa fà mo ní mọ́mí kò yẹ ká ẹ béèrè question yẹn ẹ kàn máa wo around yìí ẹ wo Christian world ẹ wo sọ́tún ẹ wo sósì Christian world kẹ wá wo nǹkan tí ayé wa ti dà mo ní ọwọ́ àwọn ará bíi ló wà àwọn ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ àwọn bó ṣe ń kọ́ ọ̀yàn ló fà á ẹ̀rí mo nínú ìdáhùn mi lénìí máa fún wa ní kókó mẹ́rin nǹkan tí àtúbọ̀tán ẹ̀kọ́ èké àti pásọ̀ àgàmọ́ra ètò bí sílẹ̀ báyìí àkọ́bẹ̀ ni pé diminishing God's name to promote theirs ẹni pé wọ́n á sọ orúkọ Ọlọ́run di yẹpẹrẹ kí wọ́n lè gbé orúkọ ara wọn sókè ẹ máa watch wọn dáadáa pápá àwọn pastors geos prophets bishops tó jẹ́ ọmọ Nàìjíríà anywhere àtàn bá wà káàkiri àgbáyé ẹ máa notice ọ̀rọ̀ yìí dáadáa ní gbogbo àtàn bá ń sọ̀rọ̀ wọ́n kọ́ Bible ni wọ́n ṣe gbogbo ẹ̀ ni wọ́n máa ké tó ara wọn láti gbé ara wọn ga kọjá so wọ́n á try láti rẹ orúkọ Ọlọ́run sílẹ̀ wọ́n á suppress ẹ̀ wọ́n á jẹ́ ká ìgbà méjì wọ́n fẹ́ lè máa sọ pé wọ́n ní àṣẹ tọ́lọ́run gbọ́dọ̀ yí padà kò ní right láti yí padà tó bá yí padà ó dáná táwọn bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ̀mí ìfẹ́ máa go into ìtorí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yẹ wọn Ọlọ́run ẹ máa ń bínú tó bá ti ń kóòtì àwọn pastors yìí ẹ máa ń bínú gan ẹ máa ń jà gan so I don't want to go there kóríkà kò sàmà bí sọ fún wọn ní kéèkù àti àríkà kó máa dàgbà pọ̀ ẹ ṣáàjì ká máa dàgbà pọ̀ káwọn ẹni tá jèrè ẹ jura lọ ẹ rí mo gbàdúrà pé máa jèrè lórúkọ Jésù ní ìjẹ́jọ́ tẹ́ ẹ bá gbàgbé mo sọ pé ìwé Pétérù 2 Peter chapter 2 2 Peter chapter 2 everything ó sọ̀rọ̀ pọ̀ lórí àwọn èké wòlíì àti àwọn èké ẹlẹ́kọ̀ọ́ àwọn ẹlẹ́kọ̀ọ́ èké wọn yóò ṣàlàyé dáadáa now kiri kan wà nínú 2 Peter chapter 2 verse 1 nìyẹn ó ní ṣùgbọ́n àwọn wòlíì èké wà láàrin àwọn ènìyàn náà pẹ̀lú gẹ́gẹ́ bí àwọn olùkọ́ni èké yóò ti wà láàrin yín wọn yóò yọ́kẹ́lẹ́ mú ẹ̀kọ́ òdì àti ègbé tọ̀ yín wá ẹ̀kọ́ wọn ègbé ló ń yọrí sí òótọ́ dẹ̀ ni torí ẹlòmíì á kàn tẹ̀lé ọ̀rọ̀ tí pásítọ̀ sọ títí bàtà tó máa fi lajú báyìí pam tó máa gbọ́ reality ó ti wà ní ọ̀run àpáàdé ó ti kú ó ti fèsì ó ti ń wọ̀nà fún ìdájọ́ ẹ̀ ẹ̀rí ìdí ẹ̀ ni pé wọ́n yọ́kẹ́lẹ́ mú àwọn ẹ̀kọ́ yẹn wọnú ayé àwọn ènìyàn ni náà ó tẹ̀síwájú ní ó ní àní tí yóò ṣẹ́ Olúwa tí ó rà wọ́n padà wọ́n á make sure pé àwọn ọmọ Ọlọ́run ṣẹ́ Ọlọ́run tó rà wọ́n padà ẹ gbọ́ bàtí pásítọ̀ bá sọ fún ọjọ́ ẹ pé ọ̀rọ̀ yìí ti lágbára o wàá fẹ́ tẹ̀sẹ̀ lébọ̀ ni o ẹ gbọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ̀yin náà wò ẹ̀rí ẹnu ọjọ́ mẹ́ta yìí à ń rẹ́kọ̀dù ohun àánú plus nínú ohun àánú plus tí a dẹ̀ ń ṣẹ́lé lórí mo ṣáà ṣe ha ni
èmi gan tí èmi ni mo sọ ọ́ láì pásítọ̀ yẹn sọ pé òun òṣogún ẹ̀yọ́ náà àwọn àgbà ní ìránṣẹ́ Ọlọ́run ẹ̀rí wọ́n ní àní tí yóò sẹ́ Olúwa tí ó rà wọ́n padà wọ́n á sì mú ìparun tí ó yára kankan wá sórí ara wọn. Kí ọ̀rọ̀ yẹn lè yé yín dáadáa ẹ rí i pé even denying the Lord who bought them wọ́n á deny ẹ̀. Nǹkan tí ìyẹn ń tà sọ fún wa ni pé wọ́n á ṣáà make sure pé ẹ máa fojú yẹpẹrẹ wo Ọlọ́run. Lẹ́yìn ọjọ́ mẹ́ta yìí ni àti mọ́mí àjọ ń stroll ní àdúgbò wa àwọn àjọ ń sọ̀rọ̀ kan pé Ọlọ́run mi o nǹkan tó lè fata fi ń sọ̀rọ̀ yẹn ni pé orin kan wá sẹ́nu wọn orin hymn àwọn akọrin wọn á ní wò Ọlọ́run lẹ́mọ̀nà síláyà ìgbà kan nígbà tá a wà ní church tá a bá wọ church báyìí ẹ̀yin màmá mi àìbá bàbá mi tẹ ní ìrírí yẹn máa understand tá a bá wọnú church báyìí atmosphere máa yàtọ̀ oh my God atmosphere máa kọ́kọ́ yàtọ̀ náà àwọn èèyàn nǹkan tí àwọn èèyàn wá lọ church ni pé wọ́n ń sọ̀rọ̀ ìjọba ọ̀run lójoojúmọ́ wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀ṣẹ̀ lójoojúmọ́ pé àwọn pastors wa ṣùgbọ́n nísìn gbẹ́gbẹ́ ìjọba gbẹ́gbẹ́ ẹ̀ṣẹ̀ nígbà tí wọ́n máa dáwó ẹ̀rí nǹkan tó fà á ni pé àwọn àgàmú rárá òun lè jókòó tí ló fà á lè fi ń rí àwọn yẹn so nǹkan tẹ máa kọ́ àwọn àtúbọ̀tán yẹn ni pé wọ́n máa gbé ara wọn sókè wọ́n máa gbé ara wọn ga àwọn ọ̀rọ̀ tó máa ṣáà máa lift wọn náà máa wá wọ́n á ṣáà máa sọ̀rọ̀ nígbà tó pé ibi tán lọ the ultimate goal ni pé kẹ́ ẹ ṣáà mọ̀ pé Ọlọ́run yẹn ò tó wọn tàbí wọ́n jọ jẹ́ ojú ẹgbẹ́ pásítọ̀ mi àbragi títí wọ́n ṣàlàyé ìyàwó pásítọ̀ kan fún mi àwọn tẹ́yìn pé ní big pastors tó big lójú yín gẹ́gẹ́ bí ènìyàn wọ́n máa ń hype ẹ̀ tó bá fẹ́ wọ orí ọ̀tà so ìyàwó gio yẹn ló máa ń hype ọkọ ẹ̀ ó ti wá hype títí ọ̀rọ̀ ti tán ó ní here comes the pastor the king of all the kings the lord of all the lords ẹ̀gbọ́n ta ló jẹ́ bẹ́ẹ̀ ó pe ọkọ ẹ̀ ní king of kings lord of lords ẹ̀rí wọ́n á ṣáà make sure pé lójú ẹ̀yin ènìyàn àwọn kì í ṣe èèyàn mọ́ wọ́n ti di Ọlọ́run kan lọ́tọ̀ tẹ́ máa bọ tó bá rẹ̀ ti di bẹ́ẹ̀ tẹ́ bá ti wo pásọ̀ yín pé láì tó bá ti kú báyìí ayé yín ti lọ ẹ ti mọ̀ pé ẹ ti wọnú àgàmùrà pátá nìyẹn mo gbàdúrà tàbá rí ẹni tó ń gbọ́ mi tó wà nú àgàmùrà Ọlọ́run á fààyè lórúkọ Jésù Kristi. Kí ni àtúbọ̀tán ẹ̀? Number 2 òun náà ni pé sin will be the order of the day. Tí máa fẹ́ sọ Yorùbá máa ní ẹ̀ṣẹ̀ á di mẹ́ta ìpín ni ẹ̀ṣẹ̀ á di mẹ́ta ìpín ni nínú oh God ó máa ṣe o anytime tí bá ti ń wo àwọn ọmọ Ọlọ́run àánú tó máa ń ṣe mí ni pé màá rántí bàtà wà ń dàgbà àyà máa já ni kó tó dẹ́ṣẹ̀ ìwọ nìkan ló wà nínú yàrá o wàá máa wò wàá bá tún máa yẹn pé Olúwa no nígbà yẹn náà tàbá lọmọ Ọlọ́run tó bá ṣàṣìṣe ó máa fúnra ẹ̀ ló máa ju rẹ̀ sínú àwẹ̀ fúnra ẹ̀ abanújẹ́ fún ọkàn ara ẹ̀ ṣùgbọ́n nítorí àwọn ẹ̀kọ́ àgàmù rárá àtàwọn wòlíì èké kí ló wá ṣẹlẹ̀ lónìí tẹ̀bá dẹ̀pà ṣé ẹ tó pé ẹni pásọ̀ tó jẹ́ pé ìwé ògùn bàbá ẹ̀ ló ń lò ṣé ẹni yẹn ló máa ẹni ò ní dẹ́ṣẹ̀ ṣé kò ní ṣe òfin rẹ̀ ó gan á máa wà mú nínú ẹ̀ṣẹ̀ ni so báwo lè ṣe fẹ́ pé wàásù fún yín kẹ́ má dẹ́ṣẹ̀ báwo lè ṣe fẹ́ sọ fún yín pé a kàn máa sọ fún yín bẹ́ẹ̀ ṣe máa lówó bẹ́ẹ̀ ṣe máa gun mọ́tò sí bẹ́ẹ̀ ṣe máa rárí ẹlòmíì mọ́ra bá ní court case ẹ má wọrí oníṣẹ́ kan tí máa ṣe fún ẹ tó lágbára adájọ́ yàyà wèrè jọ ẹnìkan sọ mi bẹ́ẹ̀ ó ní pásítọ̀ sọ pé wọ́n náà ti bẹ́ẹ̀ dọkùnrin nìyẹn ó ní court case tó bá yẹ pé ó ṣe kinní kan dáàdì kílẹ̀ ń sọ tó wọ́n ní tó bá jẹ́ pé ó bá múra ẹ mo múra mi ẹ̀sà ẹ̀ sọ kọ́tẹ́ bá pásítọ̀ ẹ̀wọ̀n bó ṣe máa là á mọ́ ó ní pásítọ̀ àtúní tó bá yẹ pé òjọ́ ọmọ kan tó yẹ pé ẹnu ẹ mẹ́nu ẹ wò dáàdì ọ̀rọ̀ yóò yé mi ẹ ṣàlàyé nígbà bá fẹ́ kí n ṣe ẹ sọ fún mi màá ṣe kọ́ máa di pé bóyá olúwa ẹ ń fi nǹkan hàn yín ní orí nìkan dáàdì ẹni mo wà ní problem wọn làwọn ẹni ẹ sọ pé òun ṣàṣọ pásọ pé àlọ́ wà ní problem òun ní court case ṣé kò ń lo ẹ̀wọ̀n ní nǹkan tó ń wò ṣe ló wà ní òkè kó o yẹya tó bá ti dọwọ́ ọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ wá bá mi nílé wọ́n wà ní church olùrẹ́ pásọ ní ọ́fíìsì ní church ó wá tó bá lè kó wá bá òun lé èwo ló pé ibi iṣẹ́ ọ̀sìn lẹ́wọ̀ ẹ̀ ṣe gbàdúrà onígbà tó ń délé pásítọ̀ ń rò bóyá ọ̀rọ̀ tó ń sọ yẹn nǹkan tó ń là kọjá ó máa fọ́ òun lójú bó ṣe sọ gẹ́lẹ́ nìyẹn ló wá sọ fún mi pé o ready if you are very very ready èlò ló máa ná kò lè wo ó ní kò lè ná ju 3,000 lọ ìṣe owó kan 3,000 lọ́wọ́ ẹ̀ láti gbọ́dọ̀ gbà
àwọn bẹ́ẹ̀ ṣe nǹkan oníjọ́ tí adájọ́ bá fẹ́ dájọ́ ẹ̀ bá ayàwòrè ni ayàwòrè straight adájọ́ mo ní olúwa ló dàgbà yẹn olùdàgbà yẹn pé tó ń bọ̀ ń sẹ́ jẹ́ kó sáré lọ mú owó yẹn wá ó ní òun padà dé ṣọ́ọ̀ṣì yẹn ó ní pásọ̀ yẹn náà kò yọ ọ́ lẹ́nu o kò ní kàn pé òun ó dákẹ́ síbẹ̀ ní o ó lóun padà oníṣọ́ọ̀ṣì tóun ti ń lọ for the past 4 years mo sọ fún yín ẹlòmíì ta ní kán wò wọn ní wò kan tí ìyẹn kán wò náà máa wò kiri mo gbàdúrà ayé yín ò ní bàjẹ́ lórúkọ Jésù Kristi ẹ̀ṣẹ̀ the order of the day ẹ̀yin náà wò lónìí ni wọ́n ti pé wọ́n sọ pé n ta gbọ́rí bàtà wà ń dàgbà tí ò lè ṣẹlẹ̀ láì ẹni ọ̀wọ̀ lẹ́ni ọ̀wọ̀ ń jẹ́ pásọ̀ ni pásọ̀ ń jẹ́ lónìí nǹkan wọ́n ní pásọ̀ yẹn òun fẹ́ ní báyìí sí náà wọ́n tún lọ ṣọ́ọ̀ṣì ọ̀hún lọ́la wọ́n ní pásọ̀ yẹn wọ́n fura sí pásọ̀ àti assistant choir mistress wọ́n máa dàbí pé wọ́n ti ń lọ ọjọ́ Sunday again wọ́n ti lọ máa jójó yà ń bẹ́ ẹ̀ṣẹ̀ tí ẹ̀ wá ní ìdáyìí tó wá wà yìí ẹ̀ṣẹ̀ tí ẹ̀ wá ní mínìmù ẹ̀ṣẹ̀ tí ẹ̀ wá ní kò tí ẹ̀ wá sí ó fẹ́ láì pé kò tí ẹ̀ sí kò jọyàn lójúmọ́ tó bá ti ń gbọ́ old news ni old story ni nígbà tó bá gbé pé pastor kìnìkan mọ́ ni ó máa wà lórí kìnìkan big time pastor ni ó máa fún ọmọ kan lóyún ọmọ yẹn ni ó fẹ́ rèpù òun ọmọ kan ni ó fẹ́ ṣe kìnìkan àwọn èèyàn kankan sórí wọn kankan bẹ́ẹ̀ ni kí ló fà kò tí ẹ̀ jọjúmọ́ kò tí ẹ̀ nítumọ̀ mọ́ n tó fà ni pé ara àtúbọ̀ tán àgàmọ́ rárá ni nígbà tó bá ti ń sọ fún yín pé kò ní ìdí tẹ́yìn náà dẹ́ni rárá mo dẹ̀ máa sọ fáwọn èèyàn ní táyé pásítọ̀ ẹ̀ bá ti bàjẹ́ tàlákọ́ yìnbọn sí jẹ́ ọmọ ìjọ ni òun lákọ́ fara gbá tó bá wo 2 Peter tá n ká yẹn chapter 2 verse 2 ó ní ọ̀pọ̀lọpọ̀ yóò sì máa tẹ̀lé ọ̀nà ìtìjú wọn part 2a nìyẹn sentence kejì number 3 ó ní ọ̀pọ̀lọpọ̀ ni yóò sì máa tẹ̀lé ọ̀nà ìtìjú wọn ọ̀nà ìtìjú ni ní tá fi ń ṣayọ̀yọ̀ lónìí scandal pásọ̀ mi wa mélòó ni òun ní scandal tiẹ̀ ẹ fi hàn mí bọ̀ ṣé wọn níyàwó ni pásọ̀ wa mélòó ni òun ní scandal ẹ jẹ́ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ big time pastors tẹ́ ń wò yẹn wọ́n bribe ìyàwó wọn ẹnìkan ló sọ̀rọ̀ yẹn fún mi lẹ́nu ọjọ́ mẹ́ta ó ní research tó ń ṣe débẹ̀ ni ó ló tó ló ṣẹlẹ̀ sí jíò church tiwọn ìyàwó wọn ò ní sí lọ́dọ̀ wọn mọ́ wọ́n gbé àwọn lọ sí wọ́n lè gbé lọ sí country bòmí wọ́n lè kọ́lé ńlá fún níbẹ̀ ẹ̀yin tí wọ́n ń lo ìbò ẹ̀yin máa ń ra léǹtì ní ẹ̀yin kọ́ àwọn ń kọ́lé bí ní ẹ̀yin ra lé lọ́nà àwọn náà ti ń ra léǹtì sọ ẹ̀ ní wọn ò lè ṣàkọsí àwọn àbí àwọn náà ti ń ra léǹbì ẹ̀rí wọ́n gbé wọn lọ sí ìlú bòmí wọ́n á ra lé fún wọn wọ́n á ra mọ́tò sí wọn nídìí ẹ̀rí wọ́n bu owó lù wọ́n ìyàwó ẹlòmíì gan ìyàwó jí omi ìhun gba sálárì ẹ wá bèèrè pé iṣẹ́ wo ló ṣe fún church kò ní iṣẹ́ nǹkan tó ṣe fún church she is not part of the administrative of the church so she's doing nothing for the church yet a máa gba sálárì mẹ́ ó wà dáadáa wọ́n pọ̀ káàkiri bẹ́ẹ̀ yẹn èmi nǹkan tí ò ní tìjú nù wọn a tún announce I gave my wife 30 million naira so for her to see the glory of God in my life tó bá fún ìyàwó ẹ ní mọ́tò 12 ẹjọ́ wèrè wo nìyẹn ìyàwó ẹ ní so kí ló special nù ẹ kí ló kàn yín mi nínú ọ̀rọ̀ nǹkan tó fún ìyàwó ẹ òun ní àti announce tó wá pé wà sincere but nǹkan tá à ń rí lórí ni àwọn ọmọ ìjọ àtúntò pàtẹ́wọ́ fún wọn á ní carry baba ride on ẹ̀ṣẹ̀ ti di order of the day wọ́n ní wọ́n máa tẹ̀lé ọ̀nà ìtìjú wọn olúkàkú máa chat course fúnra ẹ̀ olúkàkú ló máa mọ pé eléyìí dá eléyìí ò dá ẹ̀yọ́ àní wo standard bíbélì mọ́ olúkàkú wá set standard fúnra ẹ̀ pé wẹ́ẹ́ ẹni tó mu tí a ní wẹ́ẹ́ mi ṣáà mu ti tèmi kí n já sí gọ́tà I'm drinking yes but má ti ra bíà máa ra wálé mi máa mú nǹkan mi máa ra gin máa mú lórí bẹ́ẹ̀dì máa dẹ̀ sùn so mi kì í ṣara wọn ó ti set standard fúnra ẹ̀ kì í standard bíbélì a ní wẹ́ẹ́ lóòótọ́ mú kóbìnrin mi lè púrọ̀ yẹn o búrọ̀ kan ló sọ bẹ́ẹ̀ mi lè púrọ̀ yẹn o but ẹ̀bí lọ́ọ́ ìyàwó mi mo respect ìyàwó mi náà mi ò tí gbóbìnrin wá sí lérí mi ò gbóbìnrin wá sí matrimonial àwọn gẹ̀ẹ́sì yẹn náà mọ̀ òun ò gbọdọ̀ dánwò wọ́n ti set standard fúnra wọn nǹkan tó wà lónìí oníkúlùkù wọ́n ní ọ̀pọ̀ bí ní ọ̀pọ̀ ni yóò máa tẹ̀lé ọ̀nà ìtìjú wọn wọ́n á create ọ̀nà fúnra wọn wọ́n á dì máa tẹ̀lé and many will follow their destructive way èdè ìwé ìpín ní ọ̀nà ìparun wọn ẹ̀rí ó sì bá inú jẹ́ lọ́pọ̀lọpọ̀ pé ẹ̀ṣẹ̀ ẹ̀rí wà lè kóra ẹni ní ìjánu ẹ máa yóò mi ápá pé ẹni kìrìsìtẹ́nì a ní mo ti sọ fún arákùnrin kan lẹ́nu ọjọ́ mẹ́ta mo sọ fún arákùnrin kan nígbà tí mo pè mo ní kó wà mo rí nǹkan tó pósì onílágbájá is your crush mo ní mímẹ́ tó ní crush yẹ o
but ṣé girlfriend yẹn ni ó ní rárá ìyàwó àfẹ́sọ́nà ẹ̀ ó ní rárá ìyàwó ilé ẹ̀ ó ní rárá tó mọ̀ kókò tí ì marry then kí ni túmọ̀ you are my crush nítorí Ọlọ́run wọn á bèè lọ́wọ́ ẹ̀ ó tí ì marry ẹ̀ tó dẹ̀ táwọ́ sí yín sìn báyìí àwọn brother ẹ̀ ò lè táwọ́ sí ó ní kí n máa ó ní èèyàn lè ní crush ní agbèrè wà nínú ẹ̀ máa sọ agbèrè máa sọ pé alágbèrè náà ò lọ bẹ Ọlọ́run fún máa sọ fún àwọn ìmúni àwọn tó bá close mọ́ mi dáadáa bá close mọ́ dáadáa mo gbogbo ẹnu mo fi máa bá wọn sọ̀rọ̀ gbogbo ẹnu kò sí nǹkan tó kọ̀ mí torí pé the more tó bá close mọ́ mi tó máa fi gbogbo ẹnu báyìí sọ̀rọ̀ ẹ rí ó lóun ní ṣe bẹ́ẹ̀ mọ́ èmi ló ń sọ fún ó lè ṣe bẹ́ẹ̀ dáadáa mo kàn sọ fún ẹni jẹ́ kó yẹn wà lọ́wọ́ ẹ lọ bá Jésù pé kó lọ́run kó ṣàánú fún ẹ kó dárí ẹ̀ṣẹ̀ jì ẹ́ kó dẹ̀ kọ ọ̀nà ẹ̀ṣẹ̀ sílẹ̀ nǹkan tí mo try sọ fún ẹ nìyẹn so ìwà ìgbín àgbèrè kò tiẹ̀ wà ní kò tiẹ̀ wà ní standard mọ́ tó bá oníkálukú ló kàn ṣe èrè àwọn àgàmúra ló fọkọ̀ sí ẹ̀ ara èrè àgàmúra ẹ̀yìn tí wọ́n ti wọnú ìjọ wa tí wọ́n ti wọnú ayé wa tí wọ́n ti wọ community wọ́n ti wọ family ẹlòmíì. Number 3 the disregard of God's name by unbeliever ẹ̀rí orúkọ Ọlọ́run orúkọ Jésù àwa kò ní nítumọ̀ mọ́ létí àwọn aláìgbàgbọ́ ẹ jẹ́ ìsòtọ́ fún láìgbà kan mo rántí dáadáa yẹ kí n fún ní àpẹẹrẹ yìí mo rántí dáadáa àwọn tí tabarínikẹ́ni tí abájọ tó bá lọ sí church kan nìbàdàn tí mo pè ní CAC oníyanrìn Ìbàdàn church tí wọ́n ti bí ní ẹbẹ̀ mo ti dàgbà láti kékeré láti bébì tí mo ti dọkùnrin CAC oníyanrìn Ìbàdàn ibẹ̀ ni mo ti lọ ṣọ́ọ̀ṣì ọmọdé so it's a story tell everybody lay tell research ẹni tó bá mọ church yẹn tó bá mọ̀ ní 70s not 80s early 70s to late 70s a mọ̀ pé nígbà yẹn àwọn aláìgbàgbọ́ àwọn aláàjì àwọn aláìgbàgbọ́ tó ní companies wọ́n máa ń mú vacancy wá sí church wa torí kékeré ni mo rántí dáadáa torí mo rántí pé mo sọ mọ́ mi rí pé kí ló tẹ̀ já university mo kéré gbà yẹn wọ́n kí ló tẹ̀ já university pé àti ríṣẹ́ máa rọrùn mo rántí dáadáa ẹni class mo àgbà mo ti jáde primary so but mo rántí those are the childhood memories tí mo lè rántí dáadáa àwọn aláàjì wọ́n á mú vacancy wá wọ́n á mú notice wá church so pastor wà wọn lára announcement pastor ẹjọ taba ní ọmọ tí ó jẹ́ accountant wọ́n wà ní kìnìkan Nigeria limited ní kìnìkan báyìí ìwọ tó bá jẹ́ olówó lórí pastor kìnìkan after service á fún ẹ ní address ibẹ̀ ẹ wọ́n wá kìnìkan níbi kan bó ṣe máa ń kà fún wa nìyẹn ní church ṣùgbọ́n lónìí ọmọ ìjọ gan kò lè gba ọmọ ìjọ míì sí síṣẹ́ ẹ̀rù á máa bá ọmọ ìjọ kan ò lè introduce ọmọ ìjọ míì síbi tó nǹkan ti ń jẹun ẹ̀rù á máa bá ẹ̀rí káwáṣẹ́ wa sọ àwọn aláìgbàgbọ́ tí babaláwo ti ń sọ wípé àwọn pásítọ̀ yín ọ̀dọ̀ wa gan ni kọ́sítọ́mà mi ni wọ́n ọ̀dọ̀ wa gan náà ti wá ń gbàgbára imagine ohun tá a rò bí kò lè ṣẹlẹ̀ tá a yá fi parẹ́ aṣọ máa ṣẹlẹ̀ ní lifetime wa ẹ̀rí taba wo 2 Peter chapter 2 verse 2 yẹn ká bá parí ẹ̀ ó kẹ̀kẹ́ ká láti bẹ̀rẹ̀ ẹ̀rẹ́ nìkan tí mo sọ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ni yóò sì máa tẹ̀lé ọ̀nà ìtìjú wọn tí wọn yóò sì mú kí ọ̀nà òtítọ́ di ìsọ̀rọ̀ òdì sí because of whom the way of truth will be blasphemed nítorí tí wọ́n sọ̀rọ̀ òdì sí ọ̀nà òtítọ́ wa ayé tá a wà tẹ́yìn bá rí owó olówó kágbàgbé èèyàn kan wọ Uber ó rí $40,000 nínú Uber ó dẹ̀ rí pé inú báàgì ní 40,000 yẹn wá rí àdìkà ìdí ẹni yẹn ó wá wá ẹni yẹn kan wá gbé owó ẹ̀ fún táwọn fámìlì ẹ̀ bá gbọ́ wọ́n máa ṣépè fún òun fúnra ẹ̀ ló máa kú sẹ́nu tírèènì fúnra ẹ̀ kò ní jẹ́ kán tí ò síbẹ̀ torí pé àwọn ọ̀rọ̀ tó máa gbọ́ pé ó ṣe the right thing ọ̀nà òtítọ́ tí wàá di sọ̀rọ̀ òdì sí tẹ bá rí ẹni tó bá kàn bá ọ̀rẹ́ ẹ̀ sọ̀rọ̀ àwọn búrọ̀ àwọn ẹ̀ sọ fún mi lọ́jọ́ yẹn wọ́n ní táwọn bá kàn ti ń sọ̀rọ̀ táwọn bá kàn kó ti báyìí láwọn ọ̀rẹ́ wọn máa rẹ́rìn pé ṣé o ti di pásítọ̀ ní ẹgbọ́n ṣé ó rí àti ẹ̀ bá jẹ́ pásítọ̀ òun ló lè kó ti ọ̀rọ̀ Ọlọ́run ní for heaven's sake nǹkan tó lè fa ni wípé àwọn àgàmúra tí wọ́n ti rárí wọlé wọ́n ti gbàkóso so àwọn aláìgbàgbọ́ wọn ò ní rí gáàdì wọn mọ́ so tẹ bá di aláìgbàgbọ́ kan mú báyìí pé kí ló nípa pásítọ̀ wá sọ fún pé àwọn náà lówó jù nǹkan tó máa sọ fún ẹni hálà àwọn lórí ìtìjú torí wọ́n kó ọ̀rọ̀ jọ náà ẹ̀rí àwọn àtúbọ̀tán àgàmúra nìyẹn òun làwọn ò ní béèrè tán béèrè. Number 4 ẹ̀rí there be monetization of Christianity ẹ̀ pé
wọ́n á sọ ẹ̀sìn Kristi wọ́n á sọ di ìkówójọ wọ́n á sọ di ìkọ́rọ̀jọ ẹ̀yìn gbogbo nǹkan tán tó jẹ́ Kristi òun máa sọ dowó tó bá máa yá ń sẹ́yìn kàrí pẹ́ nìkan sọ pé bá sọ àmà wàásù lọ á ní ẹ ṣí ìwé Fílípì orí kejì ẹsẹ̀ kínní tẹ́nìkan bá lè dé bá fẹ́ kà á bó ṣe ń kà sẹ́yìn kan ló máa fowó sí tó bá yá ń sìn Olúwa sì wí pé ó yá 10,000 nìyẹn ìwọ má ṣe ó yá tó fowó sí mò ń sòtọ́ fún yín torí àwọn arábì kò sí nǹkan wọ́n ti ta gbogbo nǹkan mi ìwà mọ̀ nǹkan tó kù báyìí tí àwọn àgàmùrà ò tí ì tà tán wọ́n ti ta wọ́n ti ta ìgbálẹ̀ wọ́n ti ta òróró ní ṣọ́ọ̀ṣì wọ́n ti ta omi wọ́n ti ta omi inú yẹ̀pẹ̀ yẹn wọ́n ti bu yẹ̀pẹ̀ sínú abọ́ wọ́n ti bomi sí wọ́n ti ta kí wọ́n ta àgbọn kò sí nǹkan tí wọ́n lè ta in fact gan àwọn míì ṣe débi pé ìyàwó wọn ló ń ta àwọn kíní wọ̀nyẹn yẹn ìyàwó wọn ló wà ní títà pásítọ̀ mi gan ò trust ìyàwó ẹ̀ I open ó dàbí nǹkan tí àwọn pásítọ̀ wa kan sọ fún mi wọ́n ní pásítọ̀ yẹn ó open bìkan ní ṣọ́ọ̀bù pé ní bookshop bá ní kẹ́ ra òróró ìbẹ̀lẹ̀ ti lọ ra òróró bá ní kẹ́ ra epo ìbẹ̀lẹ̀ ti lọ ra epo oyin ìbẹ̀lẹ̀ ti máa ròyìn wọ́n ṣàta gbogbo nǹkan wá pè ní omi àdúrà òróró àdúrà ẹnìkan àdúrà owó ńlá ní wàá fi ta tó bá pẹ́ lóòótọ́ lóòótọ́ ìwà sincere ṣe ní ẹjọ́ tẹ́ bá ń bọ̀ lọ́la ẹ mú ike òróró kọ̀ọ̀kan dání o kápá òróró ẹ̀ wá láyọ̀ àtàláfíà wọ́n á gbàdúrà sí wọ́n á dẹ̀ lọ sí bẹ́ẹ̀ fẹ́ gbàdúrà sí náà ní bọ̀tì rán ni wọ́n á ṣàkírètì pé òróró tí wọ́n yàtọ̀ wọ́n lè ná sókè báyìí pé òróró tí mo gbé dání orí òkè méje ni mo gbé lọ ìrọ́ náà pa gbogbo orí òkè tán lọ yẹn lẹ́gẹ́fẹ́ ni wọ́n wà lára ẹ̀ and at the end of the day kìrìsìtẹ́nì kan ṣe balabala rí pé bá a ṣe ń gbàdúrà tó bá a ṣe ń jó tó máa jó dìgbìdìgbìdìgbìdìgbì bá a ṣe ń láyọ̀ tó ní church ìbàjẹ́ náà ni ọ̀pọ̀lọpọ̀ fi ń parí ẹ̀ tó fà ní àgàmùrà wọ́n ti commercialize ẹ̀ wọ́n ti monetize Christianity kò sí onídùúdùn ọlọ́rẹ̀ mọ́ pásítọ̀ mi bá tẹ bá fẹ́ á tẹ̀ máa sọ openly ni a ní ìwọ tó bá rẹ́dì fún ìgbé ayé ẹ̀ kó yí padà ṣe kí mo sọ fún pé ọlọ́run relevant lọ́dọ̀ wọn ẹ̀yìn wọ́n dì mí ní ṣorúkọ ọlọ́run ìwọ tó bá rẹ́dì lọ sórí àkáǹtì mi ní 08 kìíní kan ó yẹ lọ fi owó síbẹ̀ 30,000 ní lẹ́yìn ìgbà yẹn kó wá pè mí wàá rí pé ìyanu bẹ̀rẹ̀ how does that even make sense? Àwọn kan mo sọ́lẹ̀ àwọn kan tá a rò bíyà kò lè ṣe é ṣe mọ́ ìwé Júdà orí kìíní ẹsẹ̀ 11 Jude chapter 1 verse 11 ní ègbé ni fún wọn nítorí tí wọ́n rìn ní ọ̀nà Káínì wọ́n sì fi ìwọra súré nínú ìṣìnà Bálámù nítorí èrè ibẹ̀ gan mò ń lọ they have run greedily in the error of Balaam for profit. Today Christianity is all about the money profit ara nǹkan tó fa àgàmọ́ ara nìyẹn ẹ̀rí ẹ jẹ́ ká wo ìbéèrè kan sí ká tó fi àdàgbà tí ọ̀sẹ̀ yìí rọ̀ mo dẹ̀ gbàdúrà àwọn bá ṣe ń kọ́ yìí àṣìṣe ìrìnà ọkàn wa Ọlọ́run á fún yín ní orí ọ̀fẹ́ o láti kíyèsí nǹkan tí Ọlọ́run ní ká kíyèsí o ẹ̀rí nígbàtí mo rántí nígbàtí èmi àti ẹ̀dáàdì kan sọ̀rọ̀ títí lórí bí ẹ̀sìn Kristi ṣe dà wọ́n wá béèrè kan lọ́wọ́ mi wọ́n ní ẹ̀skísà what can we do now? wọ́n ní kí ni ká wá ṣe báyìí wọ́n ní kí ni ká wá ṣe ọ̀rọ̀ yẹn ká wọn lára gan wọ́n ní ẹ̀skísà kí ni ká wá ṣe báyìí wọ́n á sọ fún ọmọ wa ní àwọn nǹkan mẹ́rin ní olúkúlùkù wa gbọ́dọ̀ rántí mo ní ṣe rí mo sọ fún wọn mo ní máa da yín lò ìbéèrè yẹn máa da yín lò nítorí àwọn ohun tèmi lò oògùn tèmi lò tí mo sì fi wà lórí ẹsẹ̀ mi mo ní mo máa sọ fún yín òun náà ni mo fẹ́ kọ́ yín nínú ìdáhùn mi ó wà kọ́ ni yín pé remember history ẹ rántí ìtàn tẹ bá fẹ́ padà sí ojú ọ̀nà ìgbàgbọ́ wọn àkọ́tẹ́ máa ṣe ni pé ẹ rántí ìtàn àwọn wo ìtàn àwọn tó jẹ́ olóòótọ́ sí Ọlọ́run ṣe rí kìí ṣe ní láyé ti bàjẹ́ láyé ìgbà àwọn ta ní ó dáa yìí nínú Bíbélì yìí a rí àwọn àgàmùrara náà ń gbà yẹn a rí àwọn tí ò sin Ọlọ́run náà ń gbà yẹn ṣùgbọ́n wọn ò tó nǹkan wọn kéré gan ẹ máa lo binoculars báyìí lọ máa wá kiri ṣé binoculars ẹ máa ń lò yẹn ẹ máa tàn báyìí máa wá báyìí káàkiri kẹ́ ẹ tó lè rẹ́ yọ kan but àwọn yẹn nínú ìtàn wọ́n jẹ́ olóòótọ́ sí Ọlọ́run ẹ rántí ìtàn ẹ rántí pé Ọlọ́run máa ń dá àwọn yẹn mọ̀ ẹ rántí tẹ́ bá wo Jóòbù orí kìíní ẹsẹ̀ 8 yẹn Ọlọ́run gangan ló fi Jóòbù brag Job chapter 1 verse 8 ó ní Olúwa sì sọ fún Sátánì pé ìwọ àkíyèsí Jóòbù ránṣẹ́ mi pé kò sí ẹni tí ó dàbí rẹ̀ ní ayé ọkùnrin tí ṣe olódodo
tí ó sì dúró ṣinṣin, ẹni tí ó bẹ̀rù Ọlọ́run tí ó sì kórìíra ìwà búburú. Ṣọ́nà lè sọ bẹ́ẹ̀ nípa yín pé ẹ jẹ́ olódodo ẹ kórìíra ìwà búburú? Ṣọ́nà lè sọ bẹ́ẹ̀? Ṣọ́nà lè fọwọ́ yín sọ̀yà? Ẹ rántí ìtàn o, àwọn wọ̀nyí wọ́n jèrè ìdúró ṣinṣin wọn. So tí ẹ máa ń wà wọ́n yẹn ní kí la fẹ́ ṣe báyìí, tàbá kú wo bí kí ní náà là ń ṣe, if you cannot beat them join them. Ọ̀rọ̀ yẹn kì í ṣe ọ̀rọ̀ Bíbélì o, ọ̀rọ̀ àwọn tó fẹ́ parun ni o. If you cannot beat them join them. So táwọn kan máa ń ya wèrè bá rí pé igi ẹ̀ náà ń bùjẹ́ tán fi ń ya wèrè, òun náà lọ bùjẹ́, ṣé nǹkan tó ń sọ nìyẹn? Irọ́ o. If you cannot beat them, I stand alone. I quit, I leave them, I find my way. Ẹnìkan sọ pé àkòyà kéèyàn quit, à ń sọ̀rọ̀ ọjọ́ mo ní irọ́, àwọn ìṣùgbọ́n àti wà quit tó bá fún ẹ níṣẹ́. A ṣe ohun àánú kan nígbà kan, nígbà tí arábìnrin interpreter mi ní láyé ìgbà yẹn, àwọn náà gbàdúrà Olúwa fún níṣẹ́. Ìgbà tí Ọlọ́run fún níṣẹ́ mo ní ilé òkè ṣiṣẹ́ Ọlọ́run kọ́ ló fún ẹ lélẹ̀. Ayé ìgbà yẹn àwọn báńkì máa ń lo àwọn girls, àwọn ladies láti máa ṣe aṣẹ́wó láti gbówó wọ báńkì. Mi ò bóyá sì ń ṣe ń sìn, but true àti ẹ̀ ni mo fi mọ̀. Nínú ilé òkè ṣiṣẹ́ láti Ọlọ́run àti ẹ bínú, àwọn kankan ṣẹlẹ̀ nígbà yẹn, ṣùgbọ́n kí ló ṣe ó forí kò, torí kò rántí ìtàn, kò rántí pé o lè quit. So mo ń sọ fún àwọn mi, mo ní positive quitting wà. Ẹ máa quit bá mi pé bí nǹkan sọ ní jáde kó láàrin wọn. If I cannot beat them, I stand alone, I leave them to their trouble and problems. Ẹ̀rí Ọlọ́run notice o. Ẹ máa rántí pé God notice what you are doing. Ọlọ́run kíyèsí ìrìn. Tẹ́ bá wo Abraham, ó ṣe olódodo pẹ̀lú Ọlọ́run, débi pé Ọlọ́run sọ pé òun lè keep secret fún. Who is he? Ta ni ordinary human being, èèyàn kan dédé ṣá ṣùgbọ́n Ọlọ́run sọ pọ́nlé. Bẹ́ẹ̀ mi ṣe pé dédé yẹn, Ọlọ́run sọ pọ́nlé kọjá bẹ́ẹ̀ ó ní ṣé òun á fi àṣírí pamọ́ fún ìránṣẹ́ òun Abraham bí? Kí ló fà á? Ó ṣe kí ni o? Ó mọ̀ pé tó bá jẹ́ olódodo Ọlọ́run máa dá wọn mọ̀. Ọlọ́run lè dá yín mọ̀ dáàdì, Ọlọ́run lè dá yín mọ̀ tẹ́ bá dúró ẹsẹ̀ yín. Gbogbo pé àwọn kan ń ṣe bẹ́ẹ̀ yẹn òfin license láti bá wọn ṣe. Pé àwọn kan ń ṣe nǹkan kan tán make owó lé lórí, ẹ̀dẹ̀ yín gan rí báyìí lójú ara yín pé nǹkan tán ṣe wà illegal, but they are making a hell of a money. Kò sí bọ́ sí kí bẹ́ẹ̀ ṣe lè push mi tí mi ò tiẹ̀ ní passion fún náà. So ṣé nǹkan tí mi ò tiẹ̀ lajú báyìí láyé, kí n lajú báyìí rí, kí n dẹ̀ envy ẹ̀ lọ́jọ́ kan. So ni mo wá fẹ́ bẹ́ẹ̀ lé ni. A ní bọ́ ṣe ń ṣe nìyẹn, bọ́ ṣe ń ṣe nílùú nìyẹn, ọ̀nà tá a lè fi make owó nìyẹn. Irọ́ o, bọ́ bá ti ń ṣe ń bẹ̀ jẹ́ kó máa ṣe bọ́ ṣe ń lu wọn nìyẹn. Ṣùgbọ́n ọ̀nà tọ́lọ́run bá chat fún ká kó máa tọ́. Ẹ̀rí Dáfídì overcome family odds, ó dẹ̀ di ọba. Abẹ́rẹ́ bàbá ẹ̀gbọ́n ò tiẹ̀ wọ́n náà fẹ́ yan ẹnìkan, wọ́n ti fún ní fọmí, bàbá yẹn fọmí, wọ́n fẹ́ yan ẹnìkan. Ọlọ́run kí n wá sí ìdílé ẹ̀ka yan ẹnìkan gẹ́gẹ́ bí ọba. Ṣé ọ̀rọ̀ Dáfídì làwa ń sọ? Wọ́n ní ẹran abìwo oló máa kàn yẹn pa. Ṣé ìmọ̀ràn ìgbín wá ni? Torí pé ìgbín ti ní fake bí kinní kan lórí báyìí. Ọ̀nà wa ní àìgbọ́n kan tán sọ ni wọ́n ní ẹran oníwo ló máa kẹ́ ni yẹn pa, mò ń lọ bẹ̀ wọ́n ni. Ṣé ìwọ náà sọ? Ṣùgbọ́n Ọlọ́run against all odds ó jọba mọ́ gbogbo ẹ̀gbọ́n ẹ̀ lára. Bẹ́ẹ̀ ni ní ẹni tí ó bá jẹ́ olóòótọ́ sí Ọlọ́run. Ẹ rántí ìtàn pé àwọn kan wà tí wọ́n ti jẹ́ olóòótọ́ tẹ́lẹ̀. Ṣé ìyà jẹ wọ́n? Ṣé wọ́n jẹ́ olóòótọ́ yẹn wọ́n dẹ̀ parun? Ṣùgbọ́n rọ́ o. So ohun tá a lè kọ́kọ́ ṣe nìyẹn, ká rántí ìtàn àwọn tí wọ́n ti tẹ̀lé Ọlọ́run tí ò dẹ̀ regret ẹ̀. Ohun kejì ni pé remember God always. Ẹ rántí Ọlọ́run ní gbogbo ìgbà. Ṣé ilé ọ̀pọ̀lọpọ̀ Kìrìsìtẹ́nì àkẹ́rántí Ọlọ́run? Tá bá ní ṣòro la máa mọ̀ pé Ọlọ́run wà níbì kan. Mo ní experience kan gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run. Ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ Kìrìsìtẹ́nì tó máa ní ìṣòro wọn, àdúrà ò sí lára option wọn. Tó yẹ pé àìsàn ni wọ́n á ti lọ hospital, wọ́n á ti gbówó lẹ̀, wọ́n á ti lọ private, wọ́n á ti lọ ilé babaláwo, wọ́n á ti gbé nǹkan gé. Tí gbogbo ọ̀nà bá ti wá dàrú pátá, ó máa rẹ̀ pé ó máa kú Jésù kan níbì kan, gbàyẹn máa wá Jésù kiri. But irọ́ tèmi ò rí bẹ́ẹ̀ o. I remember God always. Ní gbogbo nǹkan tí máa ń ṣe báyìí, Ọlọ́run ló máa ń jẹ́ the centerpiece. So kì í ṣe ẹ wò máa sọ fún àwọn èèyàn pé èèyàn bíi ti ń là wá náà. Ṣé fẹ́ sọ pé àti rí pressure rí ni? Wọ́n ti fi lọ̀ wá rí dáadáa, ṣùgbọ́n àwọn àdẹ̀gbẹ́gbẹ́ ara débi pé ẹnu ò gbà mọ́ láti padà fi lọ̀ wá. Wọ́n ti fi lọ̀ wá rí gbogbo ọ̀nà nígbà tá à ń jẹ pọ̀mọ̀pọ̀mọ̀ ìyà. Sọ pé tẹ́ bá ṣì ń pààyàn tó bá ní ebi ń pa mi, ebi ò tí ì pa ẹ̀. Ṣùgbọ́n tí ẹ bá débi ọ̀pàpà là, àwọn bàbá ẹbí nìyẹn.
ẹni tí òpàpà la bá pa olómọ̀ pé bí pààyàn ẹ̀rí. Ecclesiastes chapter 12 verse 6 Ecclesiastes chapter 12 verse 6 oríwàásù orí kejìlá ẹsẹ̀ kẹfọ́ ní rántí ẹlẹ́dàá rẹ kí okùn fàdákà tó já tàbí kí ọpọ́n wúrà tó fọ́, kí isà tó fọ́ níbi ìsun, oh God, tàbí kí àyíká kẹ̀kẹ́ kí ó tó kán níbi kànga. wọ́n tá àyíká kẹ̀kẹ́ bá kán níbi kànga, ètò ẹ̀ kan lò láti fi jọyìn padà máa jábọ́ tí ò ní ṣe mú padà. rántí ẹlẹ́dàá rẹ kó tó dé stage yẹn. ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì tó bá bọ́ sórí náà ṣe ń wá Jésù gangan kiri, tí bá ti bọ́ sórí gan wọ́n sì máa yí mọ́. ẹ má jẹ́ kó débẹ̀. ẹ rántí Ọlọ́run always, remember God always, remember God always. kí ṣègbà tó bá hard nìkan, ṣègbà tó bá le, ṣègbà tó bá nira, ṣègbà tí ò bá ṣiṣẹ́, ṣègbà tí ṣiṣẹ́ bá bọ́, ṣègbà tí èèyàn bá wọ́ mọ́, always. ẹ̀rí ọ̀nà téèyàn lè fi borí àgàmọ́ra ni mò ń sọ fún yín yẹn o, torí pé tẹ́ ẹ̀ bá rántí Ọlọ́run always, ibi nǹkan tẹ́ ẹ̀ ń là kọjá yẹn náà máa lò. wọ́n á ní ṣe o fẹ́ bọ́, o fẹ́ bọ́ nìyẹn, jókòó síbẹ̀ máa gbàdúrà ẹ lọ, máa gbàgbọ́ ẹ lọ, tí yàrá jẹ́ wà padà wá. òótọ́ lẹ́yìn tó bá ṣọ́ra wà padà lọ. òótọ́ nìyẹn. Number 3, mo sọ fún amẹ́rin náà nìkan tí yẹ ká èyí ló máa mú adó sójú ọ̀nà, ló máa mú adó torí wọ́n pe ẹ̀sà kí la máa ṣe, what can we do now pẹ̀lú wàhálà tó wà nílẹ̀. Kẹta ni pé remember that the world is uncertain. ẹ rántí pé ayé tá a wà kò tó pọ́n kò lọ títí, kò lọ bí ọ̀pá àbọ̀n, kò lọ títí. ayé tá a wà àwọn ọmọ mi yẹn sọ fún mi níjọ́ yẹn lọ́dún yẹn ló dà pé last year ni wọ́n ní bóyá mi tẹ̀ mọ́ tó jẹ́ sí wọn ṣàjẹ́ family wọn, wọ́n ní ti bá rí gẹ̀ bó ṣe tó gym ní lójoojúmọ́ wọ́n ló fit gan tí wọ́n ní gbogbo èjìká ìbá kì í ṣán ó kàn slump lọ́jọ́ kan ló ní stroke ló dẹ́kun. lẹ́ni tó ń fit o tó keep fit o kò dàbí àwa yìí o tó yẹ pé lórí treadmill a lè ṣe ju tá a bá ṣe jù yá ṣe 30 minutes ọ̀nà gbogbo ìrìn wa náà jù báyìí lọ, but àwọn tó yẹ pé èdè náà máa sá lórí treadmill eré gidi. ṣùgbọ́n ẹ̀rí rí ayé yẹn kì í ṣe kò wọ́ tẹ̀, ayé yóò wọ́ tiẹ̀ pé èyàn lọ tọ́ ọbọ̀ nǹkan tó yẹ kó tọ́ ọbọ̀. ayé yóò wọ́ tiẹ̀ débi pé èyàn máa bàtà rẹ̀ jẹ́. ayé yóò wọ́ tiẹ̀ débi pé èyàn máa tọ́ ọbọ̀ nǹkan tó yẹ kó ní jẹ́ ó sùn lóru. ayé yóò wọ́ tiẹ̀ débi pé èyàn máa wò fọ́nfọ́nfọ́n bóyá wọ́n máa mú mi. ayé yóò wọ́ tiẹ̀. máa sọ fáwọn èèyàn mo ní bẹ́ẹ̀ ṣe ń wò mí, mi ò gbàgbọ́ nínú òfin tí ọ̀pọ̀lọpọ̀ yín gbà pápá yín ṣe wà nílò òyìnbó, ẹ má bínú gbogbo òfin tẹ́ gbà àwọn ẹtí ìsìn tá ọ̀pọ̀lọpọ̀ máa ń fún mi yẹn kò tẹ̀ make sense mi màá kàn ní kò make sense, but tẹ́ ẹ bá wà ní ìṣòro èmi kì í dákún ṣòro ẹ̀, tẹ́ ẹ bá wà ní ìṣòro mi kì í rẹ́rìn ẹ̀rín ò kì í pa mí mọ̀ọ́tì ń gbà yẹn torí bí ìgbà téèyàn fi wọ́n ṣe ẹ̀yẹ nìyẹn, ẹ máa fira mi sí ṣù wọn ni àánú wọn máa ń ṣe mí. but ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn by time tí tá máa ń gbègbè ayé wọn wọn ò rí bẹ́ẹ̀ torí nǹkan tán ń wá wọn á tọwọ́ bọ̀ nǹkan tí ò yẹ kan tọwọ́ bọ̀, wọn á ṣe nǹkan tí ò yẹ kan ṣe. wọn lè mọ̀ pé ọ̀rọ̀ ayé ò tó pọ́n, kò le tó bẹ́ẹ̀, ọ̀rọ̀ ayé ò le tó bẹ́ẹ̀. bí ta ti rẹ́lòmíì ẹ̀ tó ń wọ́ ọmọ ó dẹ̀ ti bọ́ sórí, ó ti wọ menopause kìíní kan olúwa ò ṣe, thank you God. àwọn ọmọ mi yẹn kò diminish ìgbàgbọ́ wọn, àwọn dáàdì mi àti ọmọ mi yẹn mi tí ọ̀rọ̀ wọn máa ń challenge mi ṣáá ni ẹ̀rí. tó bá lè jù wọ́n adopt ọmọ kan, so ìyẹn ò ní káwọn máa sin Ọlọ́run wọ́n dẹ̀ fervent, wọ́n dẹ̀ tún cancel àwọn other people tó wà ní the same shoes wọn. bẹ́ẹ̀ ìbẹ̀lẹ̀ nìkan máa ti náà ọmọ náà ní o ẹnìkan kí n tiẹ̀ rí kan ẹgbọ́n ṣé mi ìtẹ́ fẹ́ gbà nìyẹn kẹ́ ẹ ṣáà rí kan tó bá wọn gbé ọmọ olùkùn lé ẹ lọ́wọ́ a máa bá yí ẹlòmíì ọ̀nà ìbúrú ló fi rí ọ̀rọ̀ ẹ̀ tọ́rọ̀ yẹn bá tán lọ́jọ́ kan báyà padà sínú òṣì bẹ̀rẹ̀ square one àtúríṣiṣi bẹ́yẹn. ayé ò tó pọ́n o èèyàn ọmọ Ọlọ́run ẹ̀rí pé èèyàn pọ̀ burúkú lónìí ìyẹn ò ní kó kú sínú òṣì yẹn, kò yẹn ò sọ bẹ́ẹ̀. ẹ lọ bèèrè lọ́wọ́ gbogbo wa ní adult àmì tán pè ní MK wa bẹ́ẹ̀ lọ bèèrè. mo lọ sí school wọn rí bàbá yẹn à ń gbá bọ́ọ̀lù báyìí náà wá bá wa ní school ẹ̀rí gbá bọ́ọ̀lù ní break ní ká súnmọ́ wọn wọ́n dẹ̀ sọ story wọn fún wa. kò sẹ́nìkan nù rẹ̀ tó lówó rí, àwọn tó bá mọ ìtọ́ ẹ̀ mo ti ń sọ online báyìí àwọn ẹnu ara wọn ẹ̀nà fi sọ wọ́n sọ bọ́n ṣe bẹ̀rẹ̀ ẹ̀yọ́ wọ́n sọ báwọn ṣe gbé ọ̀dọ̀ bàbá ọlọ́dẹ
wọ́n sọ bí wọ́n ṣe fi wọ́n ti àwọn fámìlì wọn tó bá fi wọ́n ti kò ní pẹ́ akú wọ́n lọ fi wọ́n tẹ̀lé wọn akú làwọn ikú bá bẹ̀rù kò sẹ́ni tó fẹ́ mú wọn tira mọ́ bàbá ọlọ́dẹ ọ̀nà wọn lọ gbé pẹ̀lú àwọn náà ṣẹ́gi wọn lọ ta. So he was born poor, he was born wretched, but he never died wretched. So pé èèyàn ní ìṣòro lé nìyẹn ò míì pé ìṣòro èèyàn ní lọ́la ìyẹn ò míì pé kò sọ Ọlọ́run mọ́ ìyẹn ò ní. So téèyàn bá ti mọ̀ yẹn kò sí nǹkan tí àgàmúra lè sọ fún yàn èèyàn á dìmọ̀ Jésù ni torí wọ́n á promise ní nǹkan tí wọ́n irọ́ ni wọ́n dẹ̀ fẹ́ fà yín wọnú kingdom wọn ni ẹ̀yìn láti sọ yín dẹrú forever ẹ̀rí ìkẹ́ni torí àkókò wa ni pé remember you will give an account ẹni pé ẹ máa jíìn iṣẹ́ tẹ̀ ṣe láyé tẹ́ ẹ bá ní rántí nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yẹn kò ní tọ́ bọ̀ wọn kan wọ́n á ṣọwọ́ ẹ̀ báyìí funfun nẹ́nẹ́ ní gẹ́gẹ́ bí olórin yẹn pé wọ́n rèé funfun nẹ́nẹ́ funfun ló máa jẹ́ kò ní sí nǹkan níbẹ̀ ẹ̀rí ẹ̀wá ní ìgbé ẹni ò ní gbádùn ayé ẹ̀ nínú ayé ẹ̀rí à ń discuss ní ilé wa lẹ́nujọ́ mẹ́ta àwọn sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ń wá owó tàbí fame popularity àwọn ọmọ wa ń sọ ìnira tí àwọn míì máa ń là kọjá ìnira oògùn tẹ́lómi kó jẹ nínú wọn tí àwọn tó lọ ṣe tọ́mì àwọn tó lọ ṣe ọyàn àwọn tó lọ ṣèdí àwọn tó lọ bóra àwọn tó lọ wọ́n ṣàfẹ́ fáìn lójú aráyé àwọn ọmọ yẹn wá ń sọ mo ṣàfọ́ lẹ́nu ọmọ àwọn ọmọ ní so pé ara àwọn bàrẹ̀jẹ́ tó bá ó ní ẹni ọmọ mi kan ní oníṣẹ́ mo rí ẹni tán rìn yẹn ní orí social media ìbà ẹkún máa sunkún ẹ̀ ní bedroom ìnira ni ọmọ kan sọ fọ́ ni ó lóun gan tó yẹ pé òun wọ high heel ó lóun máa wọ high heel nígbà míì báyìí tó bá ti ríbi jókòó báyìí wọ́n á fàtúkò lẹ́sẹ̀ ní tó lẹ́sẹ̀ á máa dún òun ká tó wá ṣe sọ pé ẹni tó lọ gúmẹ́ǹtì kankan nínú ara ẹ̀ ò tọ́ dẹ̀ ni a máa jí ìmọ̀ kan tá a ṣe nínú ayé yìí mo sọ wọn pé ilé ayé ò tó pọ́n ẹ̀rí 2 Corinthians chapter 5 verse 10 ó nítorí pé gbogbo wa ni ó gbọ́dọ̀ fi ara hàn níwájú ìtẹ́ ìdájọ́ Kristi kí olúkúlùkù lè gba èyí tí ó ṣe gẹ́gẹ́ bí èyí tí ó tọ́ sí i nígbà tó wà nínú ara ìbá ṣe rere ìbá ṣe búburú. ẹnìkan sọ mi pé báwo lẹ ṣe mọ̀ èyí bá ti kó ti kú nìyẹn mo ní ó yẹ kó mọ̀ téèyàn bá jẹ́ odi gan tó dẹ̀ fọ́jú ó yẹ kó mọ̀ pé inú ayé gan consequence wà gbogbo nǹkan tá à ń ṣe téèyàn bá jẹun jù á rí àtúbọ̀tán yẹn bẹ́ẹ̀ ni mo sọ fún yín kéèyàn jẹun jù téèyàn bá lówó jù á rí àtúbọ̀tán yẹn á wà bored ẹ bèrè àwọn multimillionaire wọ́n máa wà bored mo ní olówó kan tó sọ pé ó ní òun lówó dé stage kan pé òun kàn wé ní next tó máa ṣe fún wọn máa para wọn àwọn ìwà ní parẹ́ kan oníbẹ̀rẹ̀ ní ọ̀rẹ́ òun ló rescue wọn ó lọ́rẹ́ òun ló sọ pé àwọn kan máa wà ní àwọn ọmọ kan wà níbì kan wọ́n nídìí kẹ̀kẹ́ àwọn arọ ẹsẹ̀ ń dùn wọ́n wá nídìí kẹ̀kẹ́ tó máa lò lọ school àwọn ọmọdé pé fún wọn ní ra kẹ̀kẹ́ fún wọn ó lò ní mélòó ní 200 ó lò kàn fún lówó 200 ní ó ló wá ní àwọn tí lọ ra kẹ̀kẹ́ yẹn o pé wá ní lọ fún wọn náà ó ní lọ kó lọ fún wọn tẹ̀lé mi kájọ lọ pé ìwọ ló fún wọn ó lóun kú sí ọkàn ó ló bá tẹ̀lé wọn ó ló òun á fún wọn ó ní látọjọ́ yẹn ó ní ìgbé ayé bẹ́ẹ̀ sì yàtọ̀ ó lóun bẹ́ẹ̀ sì sùn dáadáa ó lóun wá rí ayé ní ọ̀nà míì pé àṣàyè ti ẹ̀dá tó báyìí ó wá ṣe wá commit rẹ̀ into helping people àwọn aláìní àwọn kìnnì kan wá bẹ́ẹ̀ sí fowó ẹ̀ sí ó lóun wá rí pé àṣàyè yóò tẹ kò jẹ́ nǹkan kan ẹ̀yin ọmọ Ọlọ́run tọ́tún wa bẹ́ẹ̀ nìyẹn a máa jí iṣẹ́ tá a ṣe o ìbá ṣe rere ìbá ṣe búburú nǹkan tí bẹ́ẹ̀ sọ nìyẹn tọ́ mo nígbàgbọ́ pé a kọ́ ẹ̀kọ́ kan tàbí méjì nínú ẹ̀kọ́ tí a bẹ̀rẹ̀ láti ọ̀sẹ̀ kọjá mo dẹ̀ gbàdúrà Ọlọ́run ràn wá lọ́wọ́ láti dúró nínú ìgbàgbọ́ lórúkọ Jésù ẹ jẹ́ á gbàdúrà Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ náà ìtẹ́ fún wa ayé lógo fún ọwọ́ agbára yín mo gbàdúrà fún yín ìgbàgbọ́ àpè yín Ọlọ́run afárá agbára wa láyé Ọlọ́run yóò ṣiṣẹ́ ẹ ní regret Jésù Olúwa wa àmín Jacob Jésù wa ìfẹ́ mọ́ ti Ọlọ́run dàpọ̀ tí ẹ mọ́ kó máa bá wa lọ kọ́rọ̀ kó ṣàánú wa Jésù Olúwa wa àmín. Praise the Lord. Hallelujah. Thank you and God bless you.